kúnlé báyìí là ń kára lé ẹ̀ka àmọ̀là kéré ọ̀nà ẹni tá a bá ti rí tó péjọ́ mẹ́ta la máa ń kí pé ẹ kú ọjọ́ mẹ́ta. Mo kí gbogbo yín lọ́kùnrin lóbìnrin lórí Ó Gbẹnu Tán reality show náà ni a tún padà sí. Ẹ kú ọjọ́ mẹ́ta, ẹ kú bójú ọjọ́ ṣe rí. Orúkọ mi ò tí ì yí padà, Olúwatóminsìn Òdùnúgà. Tẹ́ ẹ bá gbàgbé ibi tí a bá ìtàn ọ̀sẹ̀ tó kọjá lọ dé lórí ọ̀rọ̀ ohun ìfẹ́ somida, ọ̀rọ̀ Olúwatóyìn àti Adémọ́lá níbi tí wọ́n bá eré àníyàn wọn dé. Olúwatóyìn jí Adémọ́lá ní ọ̀gànjọ́ òru. Ó ní adé mi, ó ní ẹ̀hẹ́ kí ló fẹ́? Àkókò ìgbà tó jí yẹn ní ọ̀gànjọ́ òru lọ bí aago 3. Ó ní jókòó, mo fẹ́ bá ẹ sọ̀rọ̀. Kí ni mo ṣe fún ẹ gangan Adé? Tó bá níbi tí mo gbà ti ṣẹ̀, please forgive me, dáríjì mi. Ọmọdé ò kì í mẹ̀kọ́ jẹ kó má ra lọ́wọ́. Adémọ́lá, kí ni mo ṣe gangan? Ó gbójú sókè owó ojú ẹ̀. Adémọ́lá ní ṣé torí ẹ̀ ló ṣe jí mi? Ó máa gọ̀ ọ́. Ó ṣàjòjì sí nítorí pé irú eléyìí ò ṣẹlẹ̀ rí. Kò pé irú èdè bẹ́ẹ̀ fún rí. Ó ní ó máa gọ̀, ó fẹnu ọ̀ra o. Nítorí pé o fẹ́ bá mi sọ̀rọ̀ ló ṣe jí mi lọ́gànjọ́ òru. Ooo, nítorí pé o jẹ́ full housewife. O kàn ń ta wóróbo wájú ilé, o ò mọ iṣẹ́. Ní pé téèyàn bá lọ síbi iṣẹ́ tó bá dé, ó di dandan kó sinmi. Ló ṣe jí mi nídà ẹ̀. Olúwatóyìn, ó lóun kúnlẹ̀, ó ní ó dáa, gbogbo nǹkan tó bá wùn kí n lè ṣe fún ẹ. Má wulẹ̀ ṣàlàyé. Look for a space in your heart. Wá àyè nínú ọkàn ẹ kó dáríjì mi. Ó ní mo dì í mú. Mo wojú ẹ̀ lẹ́ẹ̀kejì. Kàkà k'Adémọ́lá fún mi lésì, ìgbájú ló fi dá mi lóhùn. Ìgbájú ló fi dá mi lóhùn. Ó ní mo ṣì ń bá ẹ sọ̀rọ̀ lọ́wọ́. Ò ń bi mí pé kí ló ṣe? Mo sọ fún ẹ pé o ṣẹ̀ mí ni? Àbí mo sọ fún ẹ pé nǹkan kan ń ṣe mí? I said leave me alone, kó jẹ́ kí n sùn. Mo fẹ́ sùn, mo ti ṣiṣẹ́ lọ látàtàárọ̀. Ó ti tó àkókò tó yẹ kí n sùn, mo ń béèrè ẹjọ́ rírùn lọ́wọ́ mi. Ṣé rí etí tí mo dìmú yẹn ni mo sì dìmú o. Pé ṣára alẹ́ ló gbá mi lójú ni àbérú ọ̀nà, àbí kò ń ṣe Adémọ́lá yìí kan náà. Mo wò ó títí mi ò ọ̀rọ̀ kan ò lè jáde lẹ́nu mi mọ́, mo di ọ̀dẹ̀. Gbogbo èyí tí mò ń bá yín sọ̀rọ̀ yìí, omi ti ń jábọ́ lójú mi. Kì í ṣomi nìkan, ìtọ̀ ti ń ṣe sẹ́rẹ́sẹ́rẹ́ lábẹ́ mi. Nítorí pé mi ò lérò orú ẹ̀ rárá sí Adémọ́lá. Ó fi mí là sí nínú yàrá, ó bọ́ sí sitting room. Ó lọ sùn. Mo wà níbi tí mo ti ń sunkún. Olúwafẹ́mi ń sunkún lọ́gànjọ́ òru. Mò ń pàṣẹ fún, kò tiẹ̀ bí mi pé kí ló ṣẹlẹ̀. Kò sẹ́ni tí mo fẹ́ ro tèmi fún o. Àti ṣeun ní Ó Gbẹnu Tán, kò sí ẹni tí mo fẹ́ bá sọ. Ṣáwọn òbí mi tọ́kì mi nílọ̀ kí n tó fẹ́ ni? Adémọ́lá ò jẹ́ ńlọ́rẹ̀ẹ́ débi tí màá lọ́ta. Mi ò lè bára alé sọ, ó di sóònú ẹ̀kú àmúmọ́ra. Kó tó di fẹ̀rẹ̀ mo tún ti dáná pé kọ́kọ́ mi lè gbóúnjẹ lọ bí iṣẹ́. Adémọ́lá wò mí ó ní ṣé nǹkan táwọn ẹgbẹ́ ẹ̀ ń ṣe lélẹ̀? Èmi ò jóúnjẹ arìnyá o. Níwọ̀ tó jẹ́ wípé tí mi ò bá ti dáná kébi máa pa ẹ́ kú ò lè jẹun àfi tó bá jẹ oúnjẹ mi Olúwatóyìn. Ó lóun ò jẹun o, ó múra ó gbabi iṣẹ́ lọ. Ta ni mo fẹ́ pèsè Adémọ́lá? Kí ni mo fẹ́ wí? Mo sunkún mi bí mo ṣe gẹ́gẹ́ bí mo ṣe ń sun. Mo gbàdúrà, mo gba àwẹ̀, ọjọ́ ń gorí ọjọ́. Lẹ́yìn ìgbà díẹ̀ bí oṣù 3 síra wọn tí mo ṣe ọjọ́ òbí, àwọn òbí mi wá, wọ́n láwọn ní surprise fún wa. Wọ́n fún mi níkanú àwọn dúkìá wọn. Wọ́n fi ilé ṣe presentation birthday fún mi. Wọ́n fún mi ní odindi ilé ń pé ká kúrò nílé mi rent. Inú mi dùn. Àmọ́ ńgbà tí mo wojú Adémọ́lá, ojú rẹ̀ ń yọ ẹṣẹ̀wẹ̀ náà. Bínú mi ṣe ń dùn, bínú àwọn èèyàn ṣe ń bá mi yọ̀. Tí Adémọ́lá ò rí bẹ́ẹ̀.
ó ní that's good kò sí nǹkan tí ò ṣẹlẹ̀ rí wọ́n fún ẹ náà ni I still have something to give you. Kò fún mi ní òkìní tó kéré jù, kò fi ṣe mí ní birthday gift. Mo wá di alẹ́ mo bèrè lọ́wọ́ Adémọ́lá, mo ní gbogbo ará alé mọ̀lẹ́bí ń kí mi. Adémọ́lá kí ló ṣẹlẹ̀ gangan? Where did I get it wrong? Ó ní òó pẹ̀lẹ́ o ọmọ onílé ọlọ́nà, wọ́n fi ilé ṣe presentation sí ẹ, ṣé kí n máa pò yìí ni àbí kí n máa rábàbà fún ẹ torí pé o fẹ́ dọ̀gá lé mi lórí, o fẹ́ di landlord lé mi lórí? My dear gbọ́ o, sórí ilé tán fún ẹ yẹn, I am not going anywhere with you. Mi ò ní bá ẹ kó sínú ilé náà, o lè gbọ́mọ tó bí sọ́wọ́ kó máa gbé lọ. I am not going anywhere. Ṣebí wọ́n ni landlord? Ìpẹ̀kún lé mi, mo tún bẹ̀rẹ̀ sí ní sunkún. Ó ní pẹ̀lẹ́ ẹlẹ́kún ìgbére, tó o bá ti ṣe tán kókó ṣe kúrò níwájú mi. Mo tún bẹ̀ Adémọ́lá, mo kúnlẹ̀, mo ṣe gbogbo nǹkan tí mo lè ṣe. Mo wá ní ọ̀rẹ́ kan o nígbà tá a wà ní school nígbà yẹn. Mo pè é, mo ní Adétóun, mo fẹ́ rí ẹ fún ọ̀rọ̀ kan. Adémọ́lá náà mọ̀, àjọ lọ school ni. Ó ti wá sílé wa rí bí ẹ̀ẹ̀mejì wá kí wa. Níyẹn Adétóun, mo fi ọ̀rọ̀ náà lọ̀ torí mo mọ̀ pé eléré lòun àti Adémọ́lá ọkọ mi. Mo ní kí lo rò pé mo lè ṣe? Là mí lóye, gbà mí ní àmọ̀ràn. Adémọ́lá nírò tòun o sì máa bẹ ọkọ ẹni kó béèrè ohun tó fẹ́. O sì máa bọ́gbọ́ ẹ sọ ni, àti pé ìwọ náà ò lè jẹ́ landlady nígbà tọ́kọ ẹ ò tí ì ra ilẹ̀ kó máa lò nílé lórí. Ó dáa, mo take to advice Adétóun. Nígbà tí Adémọ́lá dé, mo ní yá kí ló fẹ́ gangan. Ó ní ṣáwọn òbí ẹ̀ ò mọ̀ pé o ti marry ni. Kí ló dé tán lè fi orúkọ ti tòun gangan kan fi ṣe surname fún ẹ, ó ṣe jẹ́ orúkọ tiẹ̀ àti surname tí wọ́n ní wọ́n fi síbẹ̀. Ìdí tóun ò ṣe lè bá ẹ lọ́bẹ̀ nìyẹn. Tó o bá ti lè yí orúkọ náà padà sí orúkọ tòun tó ń jẹ́, forget about it. Mo ní kò burú ọkọ mi, tó bá ti jẹ́ bẹ́ẹ̀ ni. Ṣíṣe kù, àjọ máa lọ sọ́dọ̀ lọ́yà dádì. Mo ní kó yí padà, kó forúkọ mi lẹ̀ síbẹ̀ àmọ́ kó fi surname ẹ sí. Níwọ̀n ìgbà tó jẹ́ pé àjọ ń gbé bí ọkọ ni, ọkọ mi jọ̀ọ́. Adémọ́lá ní rárá o, tó bá jẹ́ pé o nífẹ̀ẹ́ mi lóòótọ́ ni, tó jẹ́ ọmọ obìnrin tó fẹ́ ní ìtẹríba fún ọkọ, ó máa yí padà sórúkọ mi ni. Ṣèbájọ máa gbé bẹ́ẹ̀ ni, ó máa yí padà sí orúkọ èmi Adémọ́lá ni. Tàdé máa gbé peacefully. Mo rò ọ̀rọ̀ náà sọ́tún, mo wò sósì. Kí ló burú nù ẹ̀? Ẹgbẹ́ ẹ̀yin ará ilé. Mo rò ohun tó burú nù ẹ̀ o, nítorí pé iná ìfẹ́ Adémọ́lá máa jó nínú ọkàn mi. Mi ò lè sùn, mi ò lè wò. Nígbà tó di ọjọ́ kẹta sígbà náà, mo múra ó dọ̀dọ̀ lọ́yà. Mo ní kó bá mi yí orúkọ náà padà. Kó fi orúkọ Adémọ́lá sí, kó fi gbogbo nǹkan tí Adémọ́lá bá fẹ́ síbẹ̀. Kódà ọkọ mi á wá sign. Ó ní ṣòro dáadáa. Mo ní mo rò ó. Ọkọ ọmọ ló lórú orí ọmọ. Ẹ fi sílẹ̀ bẹ́ẹ̀, orúkọ ọkọ mi ni kó wà ńbẹ̀. Lọ́yà gbé fóònù, ó pe bàbá mi. Ó ní báyìí ni ọmọ yín sọ. Àǹtí Ṣeun, dádì mi pè mí o. Kódà wọn ò pè, wọ́n wá sílé wa gangan ni. Lérò pé wọ́n bá Adémọ́lá ńlé. Adémọ́lá máa dé láago 8, láago 9. Láyé ọkọ mi olówó orí mi Olúwatóyìn fúnra mi. Aago wẹ́wẹ̀wẹ́ ọkọ mi á máa dé. Wọn sì bí mi dá kí n sùn. Òrùn wájú adájọ́. Èmi á máa dúró dé aago 1, aago 2 kọ́kọ́ mi kó tó wọlé dé ni. Èmi á máa béèrè pé ṣé ti wà lọ́nà kí n tó gbómi àmàlà yín kaná torí mi ò fẹ́ kó tutù. Bẹ́ẹ̀ ni níbi tí ìfẹ́ Adémọ́lá dé nínú ọkàn mi. Dádì mi wá o, mo fà á kékọ́rí.
mo ní dádì tá a bá fàgbè fún eégún a máa ń jokun ẹ̀ lẹ́ni. Let me live my life. Ẹ jẹ́ kí n bá Adémọ́lá gbègbè ilé ayé tó wù mí. I want peace and sanity. Dádì mi ní ṣòro dáadáa, mo ní bẹ́ẹ̀ ni. Ẹ má jẹ́ ń dá yín lágara, bàbá mi ṣe bí mo ṣe fẹ́. Wọ́n wíìlì gbogbo òwe náà pátápátá, wọ́n wíìlì ẹ̀ fún gbogbo ìwé ilẹ̀ náà, wọ́n wíìlì ẹ̀ fún Adémọ́lá. Bẹ́ẹ̀ ni ẹ tún máa bá mi pàdé ní ọjọ́ mẹ́jọ lórí ètò Gbẹnután TV yìí. Ọ̀rọ̀ náà kù ó, torí ó kù nìbọn ró. Thank you guys, I love you all.